Bàbá Ifayemi Elebuibon sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Olúwo Lẹ̀wó Ọba Adéwálé Àkànbí nípa àwọn ìwà àtọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn lórí bíbọ òrìṣà gẹ́gẹ́ bí àṣà àti ṣe ọba aládé nílẹ̀ Yorùbá àti bí wọ́n ṣe lọ ṣí orí sílẹ̀ ní Saudi Arabia. Tẹ́ ẹ bá gbàgbé pé látìgbà tí Olúwo ti dé láti Háàjì ní ọ̀rọ̀ oríṣiríṣi tí ń jáde lẹ́nu wọn nípa pé kò yẹ kí ọba aládé nílẹ̀ Yorùbá ó máa bọ òrìṣà, pé àwọn ọba ilẹ̀ Yorùbá tó ń bọ òrìṣà pé àìlájú àti ebi ló sún wọn débẹ̀. In case tẹ́ bá ti gbàgbé, ẹ jẹ́ n fi fọ́nrán ìran wa létí. Àwọn ò ní gbogbo àwọn ẹja ń bọ òrìṣà yìí, àwọn ọba yẹn wọn ò ní kíní ni ò sí, wọn ò ronú jinlẹ̀. Ẹ máa ronú jinlẹ̀, wọ́n mọ̀ pé ìgbà ó ní Ṣàngódé, ìgbà ó lògún dé. Àwọn ni ọmọ kékeré yẹn ó dúdú àgán ọ̀bọ òòsà, Ògún kan ọ̀bọ ọ̀sà, Ṣàngó ọ̀bọ ọ̀sà. Ó lágbára náà. Nínú fídíò bàbá Ifayemi Elebuibon tó wà bí tá a jìjọ wò, ẹ máa gbọ́ ìdí tí bàbá Ifayemi fi ní ẹrú òní Ọba Olúwo, pé wọn ò mọ tí wọ́n sọ ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn nípa bíbọ òrìṣà nílẹ̀ Yorùbá, àti pàápàá ìdí tó fi jẹ́ pé àwọn olóṣèlú àtàwọn ẹlẹ́sìn ló da àṣà àti ṣerú nílẹ̀ Yorùbá, pé àwọn ni wọ́n yẹpẹrẹ ipò ọba pẹ̀lú bó ṣe ti sọ ipò ọba di ipò òṣèlú. Ọ̀rọ̀ pọ̀nù fọ́nrán yìí ẹ̀yin èèyàn, ẹ tún máa gbọ́ ìdí tán fi máa ń ní ọba aládé nílẹ̀ Yorùbá ò gbọdọ̀ ṣí orí sílẹ̀, pé ó déèwọ̀ fọba aládé nílẹ̀ Yorùbá láti ṣí orí kalẹ̀ ní gbangba ta. Wíríwíri ọ̀rọ̀ jáde lẹ́nu bàbá Ifayemi Elebuibon nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn. Àmọ́ kí n tí wá máa gbé fọ́nrán yẹn wọlé, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi follow DigiNaija online TV backup page lórí ẹ̀rọ ayélujára Facebook. Link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí. Tẹ́ bá ti click lórí link yẹn, tààrà ló máa já yín sórí DigiNaija online TV backup page lórí Facebook. Ẹ kàn máa bá mi follow page yẹn. From there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá ṣe ń gbé wá ní gbígbóná ní yàjóyàjó. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀. Kí lóhun tí bàbá Ifayemi Elebuibon sọ nípa àwọn ìwà àtọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Olúwo Lẹ̀wó látìgbà tán ti Háàjì dé lẹ́nu lọ́lọ́ yìí ẹ̀yin èèyàn? Fọ́nrán yẹn rèé, mò ń padà bọ̀. Lẹ́yìn Ọlọ́run, ọba ló tún kàn. Àwọn olóṣèlú, àwọn ẹlẹ́sìn ni wọ́n yẹpẹrẹ ọba nílẹ̀ Yorùbá wa. Àpọ́n Yorùbá pọ́n ọba lé púpọ̀. La ṣe ń pè wọ́n ní igbákejì òrìṣà àbí aláṣẹ èkejì òrìṣà. Wọ́n fi ń pọ́n wọn lé ni. Bá a ṣe pọ́n ọba lé tóun, a tún ní àfàró. Tọ́ba fẹ́ máa lọ jù, ó fẹ́ jayé alárátá. tí ó bá fẹ́ máa ṣe pé kò sí ẹlòmíì bí wọ́n ti ṣe, kò ní àfàró. Ọba ìjánu. Ọba gan gbọ́dọ̀ pé tẹ́ bá ń pè ìwọ ni àwọn náà máa pa wọn ni. Ọba tó bá ní làákàrè, kì í ṣe yí pé nígbà tá a ti wá pọ́n ọba léhùn àti gbàgbé Ọlọ́run àbí pé ọba ju Olódùmarè lọ. Ṣe rí nípìnlẹ̀, ẹni tí ọba níjọ́ wọn bá bí ọba sínú ìlú kan, wọn ò ní bọ́kùnrin ní. Tí ọba wáyé látòdì ọ̀run, níjọ́ tó bá wáyé ẹni àṣàyàn nígbà wáṣẹ́ onímọ̀ kankan tí máa ń hù láàrin àwọn ọba tẹ́ fi mọ̀ pé ọba lílẹ̀. Ìdí ẹ̀ ni wọ́n fi máa sọ pé ọba ò gbọ́dọ̀ mọ sí àtàrí sílẹ̀. Ọ̀rúnmìlà gan ló fi adé bo àṣírí ọba. Adé tó bá ń dé, adé ìṣàǹbáyé ni, yàtọ̀ sí adé mọ́láńgaran táwọn ọba míì tó ń sín nìsín, adé yíndínyíndín. Ọba kì í sábà dé adé lásán. Ọba kì í sì gbọdọ̀ sí orí sílẹ̀. A máa ní fìlà kan tó ń pè ní orí ògbófò. Bá a ṣe wá pọ́n ọba lé tá a sọ pé igbákejì òrìṣà ni wọ́n, ni pé a fún wọn láṣẹ, a ṣà wọ́n lẹ́ṣà, a yàn wọ́n ní ààyò láti jẹ́ aláṣẹ lérí ìlú, láti máa darí ìlú. Ọba tó ní àwọn ìṣọ̀ǹgbè alábàáṣiṣẹ́pọ̀, ọba ò ní ọ̀tún yóò ní òsì,
yóò ní ajagunà, yóò ní gbogbo olùkọ́ kan ló ní bí wọ́n ṣe to oyè ibẹ̀. Ọba ò gbọ́dọ̀ sọ pé lóòótọ́ wàá ní gbogbo nǹkan ẹ bá ti wí ní kábíyèsí iwájú ni àṣẹ wà, ẹnu yín làṣẹ wà. Òun gan gbọ́dọ̀ kó máa tiiri. Tó bá ń ṣe gulegule tí n bá kúkú ti wí náà ni, tó bá lọ ṣàṣejù yọ tẹ̀. Ìjánu yẹn ó wà ń bẹ̀. Àwọn wá rò wípé nígbà tá a ti sọ pé ọba ni pé bígbà tí wọn ò mọ Ọlọ́run mọ̀ pé Ọlọ́run ní kábíyèsí, Ọlọ́run ní, ṣùgbọ́n ó fi àwọn èèyàn kan ṣe aṣojú níbí. Àwa Yorùbá ní nígbà tí ọ̀làjú dé, táwọn olóṣèlú dé, ni wọ́n da ipò ọba rú. Tẹ́ bá wo àpẹẹrẹ ìyẹn wo ilẹ̀ Gẹ̀ẹ́sì, ẹ rí i pé ilẹ̀ Gẹ̀ẹ́sì la gba òmìnira lọ́wọ́ wọn. Ilẹ̀ Gẹ̀ẹ́sì wọn òṣèlú wọn kò tọwọ́ bọ ipò ọba, wọ́n fi ọba sáyé rẹ̀ gẹ́gẹ́ ni. Gbogbo ìlànà ètùtù tí wọ́n ń ṣe wọn jẹ́ kó dàrú. Ẹ rí i pé wọ́n ti da tiwa rú níbí. Gómìnà àbí alága kánsù ní pàṣẹ fọba, kí alága kánsù lásán kó máa sọ pé kí ọba rí ní kò bójúmu. Bẹ́ẹ̀ ni kò tiẹ̀ ń ṣe alága kánsù nìkan, tó fi mọ́ àwọn gómìnà wa gan ìṣètò ṣe ń disrespect àwọn ọba. For example ó ní ti gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tí ọba Àkànmọ́ tó kneel down fún ní pátì kan tó ti jọjọ pàdé. Ẹ wo fídíò yìí, for example nìyẹn. Ẹ tún jẹ́ máa gbọ́rọ̀ bàbá Ẹlẹ́bùíbọn lọ síwájú. Wọ́n ti yẹpẹrẹ àwọn ọba wa, wọ́n ti dá àṣà wa rú. Àwọn ọba gan yẹpẹrẹ ara wọn. Àwọn ẹlẹ́sìn, àwọn ọba náà, àwọn náà ò tún wá ṣe àwárí ara wọn, kí wọ́n ipò tí mo wà yìí, oyè tí mo jẹ yìí, bí bàbá ńlá mi ti ṣe ni, bí wọ́n ti ṣe ni, àwọn náà wá ń tẹ̀lé ọ̀làjú yẹn ṣòṣòṣòṣò. Wọn kóra wọn láfàrò, kán fara wọn sẹ́yìn, kán ṣàwárí. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dé ọ̀pọ̀lọpọ̀ ààfin nílẹ̀ Yorùbá lónìí, ó ti ti pọ̀ yẹkẹ. Ọ̀pọ̀lọpọ̀ oyè míì tó dóyè inú ilé wọn àjẹ́ mọ́, ẹlòmíì tó jẹ́ ó ti kú wọn àjẹ́ míì tó sì lójúṣe tí máa ń ṣe. Ọba pàápàá torí ààfin ọba àtọba, àwọn àṣà wọn lẹ́sà tó jẹ́ pé wọn iṣẹ́ nìkan, wọn iṣẹ́ ní àrífín. Èèyàn gbọ́dọ̀ tẹ ojú ẹsẹ̀ ọba mọ́lẹ̀. Látijọ́ ẹ sún mọ́ba, ẹ rìn mọ́ba, ẹ jìnnà sọ́ba légbè méjì. Ọ̀làjú òjá sí ìrìnmọ̀ nísìn tó fàánù òṣèlú, ọ̀làjú àtẹ̀sìn tí ń dà wá láàmú. Mo rò pé ẹ fi ọkàn bá ọ̀rọ̀ bàbá Ifáyẹmí Ẹlẹ́bùíbọn lọ. Náà lórí ọ̀rọ̀ tí Olúwo Lẹ̀wó sọ nípa pé kò yẹ kí àwọn ọba máa bọ òrìṣà ní ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ dáhùn tí bàbá Ifáyẹmí fi dáhùn ìbéèrè náà. Ó lágbára. Bí ọba ti ń sọ báwọn, nígbà tí kò mọ nǹkan tí ń ṣe tàbí tí ò mọ nǹkan tí ń sọ. Ọba Olúwo tilẹ̀ Ìwó ni ó sọ̀rọ̀ yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nípìnlẹ̀ pé kò sí orílẹ̀-èdè tọ́lọ́run dá tí ò fún ní àṣà àti ṣe tiwa, èyí tí wọ́n dá fáwa làwa ń ṣe. Tí wọ́n bá ní ọba ilẹ̀ Yorùbá kó má ṣe ìṣẹ̀dálẹ̀ rẹ̀, ṣé ìṣe oníṣe ni kó máa ṣe? Nígbà tẹ́ bá ní kí n má sọ èdè àbínibí mi, ẹ ti sọ dẹrú. Ẹgbẹ́ bá ti gba èdè rẹ̀, tẹ́ ẹ gbà àṣà rẹ̀, tẹ́ ẹ gba ẹ̀sìn rẹ̀, ó ti dẹrú. Ọba tó bá jẹ́ ọba ilẹ̀ Yorùbá, tó bá gẹ́gẹ́ mo ṣe lọ, tó bá ṣe àwárí, tó bá ṣe àwárí ara rẹ̀, yóò mọ̀ yìí pé nǹkan ìṣẹ̀dálẹ̀ òun ni tòun. Tó bá ń ṣe ti ilẹ̀ Gẹ̀ẹ́sì lónìí, tó bá ń ṣe ti ilẹ̀ Arábíkì, iṣẹ́ níṣe ni.
tó bá kò síbi tó tún lọ sí tí ò bá ti ṣèṣe tiẹ̀ ìṣe oníṣe ni ìwà oníwà ni torí Arabic ní tiẹ̀ kí ni ṣe tí Arabic ò sọ wípé ìṣe Yorùbá làwọn mọ̀ sí Ọlọ́run wà láyé Ọlọ́run wọn kò sí nǹkan tó yin jẹ rẹ̀ Olódùmarè ni ọ̀gá ògo fún gbogbo nǹkan nígbà tí wọn ò tí ì mú Arabic Islamic Abrahamic dé wọ́n ń pè é ó ń dá wọn lò ní ìlànà tí ètò wọn sọ pé kí wọ́n mọ̀ sí mọ́ nǹkan kan ò dé kó jádíjú kí wọ́n mọ̀ yanjú ẹ̀ tó a jẹ́ pé ẹni tẹ́ ẹ bá ti gba ìṣe rẹ̀ tẹ́ ẹ gba àṣà rẹ̀ tẹ́ ẹ gba èdè rẹ̀ ẹ ti sọdọ̀ ẹrú ọba tí ń wí bá ẹrú ni kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá tó bá ríra rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá yóò mọ̀ pé ìṣe oníṣe ìwà oníwà ni ó mọ̀ bí sílẹ̀. ọ̀rọ̀ rẹ o wọ́n ní ohun tó bá ti pè láṣà àti ìṣe kò yẹ káwọn tó jẹ́ custodian àwọn tó jẹ́ ọba nínú ìlú kan máa tàbùkù ẹ̀ kan máa tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ báṣubàṣu but in my own opinion o èmi fi wípé at this junction pẹ̀lú gbogbo wàhálà tó ń lọ láàrin ipò ọba àti ẹ̀sìn ṣíṣe ní Nàìjíríà wáì tí especially nílẹ̀ Yorùbá wáì tí àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá òun lè sọ di iṣẹ́ ká máa jẹ́ kí ẹnikẹ́ni tó bá ti fẹ́ jẹ ọba nílẹ̀ Yorùbá kó máa sign agreement wípé òun ò ní ṣẹ̀sìn míì yàtọ̀ sí ìṣẹ̀ṣe so that ẹni tó bá ti mọ̀ wípé òun fẹ́ ṣẹ̀sìn míì kò ní wulẹ̀ jẹ ipò ọba because if not irú nǹkan báyìí á túbọ̀ ṣì máa ṣẹlẹ̀ as usual ẹ jẹ́ àtúnkà kọ́mẹ̀ntì kan sí méjì táwọn èèyàn fi sọ́ndà fídíò yìí ká tiẹ̀ gbọ́ opinion àwọn èèyàn kan sí méjì. kọ́mẹ́ntà kan àti Fẹ́mi Ọláọmọ ó ní owó ló ba ipò ọba jẹ́ nílẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń gbé àṣà àtẹ̀sìn orílẹ̀-èdè mìíràn lárugẹ iṣẹ́ owó tí wọ́n ń rí gbà ló fà á. Ọba Oluwo lẹni yìí ń bá wí yẹn wípé ṣé Ọba Oluwo wá ń ṣiṣẹ́ owó ni àbí Ọba Oluwo kàn ṣẹ̀sìn tiẹ̀ ó lágbára. At Idris Loma ó ní Baba said Ìkọ̀lé Èkìtì is the way that Orunmila follow to come to this art. Please can traditionalists take immediate action to locate road that leads to heaven in Ìkọ̀lé Èkìtì to confirm the reality how Orunmila enter Yoruba land so that we Yorubas and the entire world can be visiting the place and also it will have economic impact most especially in Ekiti state. ẹni yìí fọ́ni bákanbákan ọ̀rọ̀ ìfọ́ni o ẹni yìí láti sọ fún wa sí wípé Ìkọ̀lé Èkìtì náà ní Ọ̀rúnmìlà gbà wá so therefore bóyá tá a bá mọ ọ̀nà tọ́rúnmìlà gbà wọlé ní Ìkọ̀lé Èkìtì yẹn ó possible kí ọ̀nà yẹn kó lead to heaven ó lágbára o. Another person wá reply ẹ̀ wípé we will surely work on that as you have just said here now I'm from the place. Okay ẹ̀yin èèyàn tó from this comment wọ́n ní ká máa look forward sí wípé a máa rí ọ̀nà táwọn èèyàn ń gbà lọ sí heaven láìpẹ́ nígbà tó ti sọ wípé Ìkọ̀lé Èkìtì òní Ọ̀rúnmìlà gbà wá sí ilé ayé definitely ọ̀nà tó gbà wá yẹn ọ̀nà ọ̀run ni ó lágbára ẹ̀yin èèyàn kí ló opinion ti yín ẹ máa bá mi jẹ́ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV backup page lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí ẹ̀yẹ kan click lé lórí ó máa gbé yín tààrà lọ sórí DigiNaija online TV backup page tẹ́ bá ti débẹ̀ ẹ máa follow wa from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan títí nígbà míì tá a sì jọ máa pàdé ó dàbọ̀.